gbangba fàyè rí bí ó ṣe wọ́ àtóbi jù tó gbé mi sí gbangba tòótọ́. Àlọ́ ọmọ mi ò àlọ́ bèrè bí tẹ́lẹ̀ àlọ́ ọmọ mi ò àlọ́ bèrè bí tẹ́lẹ̀ ọ̀pá mẹ́sàn-án bí ó ṣe wọ́ lọ́rùn tó gbé mi sí gbangba fàyè rí bí ó ṣe wọ́ àtóbi jù tó gbé mi sí gbangba tòótọ́. Chief Mrs AYINDE ìyókò pa mẹ́sàn-án tìlú Sàngọ́tà mo kí ọ dáadáa. Ó màmá ẹ̀yàn ọlá, màmá adé ọlá, màmá òkìkí ọlá, màmá Goodluck, màmá ṣàbílẹ̀ ọlọ́jọ́ ìbí òní ó happy birthday to you olóríire. Wẹ́ẹ̀fì ẹ̀ fún gbogbo Yorùbá community ní Tripoli. It's your birthday Chief Mrs AYINDE, happy birthday to you yeye òkè. Àwọn ẹgbẹ́ pásítẹ̀ lónìí mọ kí olórí wọn. Aláwọ̀ ẹgbẹ́ yan ti lọ ní àlejò lónìí máa kí olórí káàpátá fún gbogbo ẹgbẹ́ yan ti lọ ní àlejò pátápátá. Wọ́n ní happy birthday to you. Prẹ́sì. Ìṣòyà Majesty, ọba Fọlágbadé Wálé rẹ̀. Ti Libya ní Tripoli. Ó ní kí mọ kí ọ dáadáa, ó wà ní mọ kí ọ ní gbèjè gbẹ̀jọ gbogbo kó tó kó má fọdún lè ṣàṣemọ́. Bẹ́ẹ̀ Àyìndé olówó rẹ̀ ò ní kí ọ òkìkí aya rere. Chief Mrs AYINDE ẹ̀kọ́ Elizabeth gbogbo àkàlà nílé o. Ṣé bẹ́ẹ̀ lọ́mọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé obìnrin jogún ọlọ́mọ dídì ògo lójú òkun. Ọmọ akẹ́ máa jó máa jójó lọ fà ìlọ́mọ ojú lọ fà gbódìdí ẹni. Ẹ̀yin lọ máa jó gbẹ̀rú máa jó gbẹ̀kọ́. Ẹ̀rù ní ìsinmi ẹ̀kọ́dẹ̀ lè sinmi. Ọmọ agbójò lọ́wọ́ ogun ọmọ òru láṣẹ̀ka ẹni bá ṣèkà lọ sólùwà rẹ̀ ó lè fara rẹ̀ lọ. Ọ̀pọ̀ Elizabeth gbogbo àkàlà ni yóò. Ọmọ alázàrẹ̀ tí mú kíkan o ọmọjà tí gbénu kú ṣòro ọmọ àtẹni níjọ kó gbọ́lẹ̀ rẹ̀rẹ̀. Chief Mrs AYINDE president Yorùbá community Mr. Jonathan ni mo kí ọ dáadáa. Ó wá sọ pé happy birthday to you. Wà á tọ́ onífẹ̀lẹ́ ìṣòwò. Wà á fi wú parí wà á tún wá bẹ̀rẹ̀ ìdíjọ́ bí dandan ló máa pẹ́ fún wa dá. Wà á pẹ́ láyé wà á tọ́ onífẹ̀lẹ́ ìṣòwò. Àjọṣà ló wá yìí ó wà kéré kó padà.